èèyàn mẹ́wàá ló ti ní àrùn coronavirus ní ìpínlẹ̀ Cross River. Àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba nílẹ̀ Nàìjíríà ti fojú ba ilé-ẹjọ́. Báyọ̀ Adélábù kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí alákòóso fún iná mọ̀nàmọ́ná nítorí ipò gómìnà. Ọkọ̀ àjàgbé akẹ́rù pa ọlọ́pàá lójú òpópónà. John Arum tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Jos ti gba ìtúsílẹ̀. Àwọn ìròyìn yìí lẹ́ ò máa gbọ́ láìpẹ́. Yorùbá Gidi TV. Virus ní ìpínlẹ̀ Cross River. Ìjọba ìpínlẹ̀ Cross River ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn mẹ́wàá mìíràn ni wọ́n tún ti ráwọ́ tó èyí tí wọ́n ti ní ìfarakínra pẹ̀lú arákùnrin láti ilẹ̀ China èyí tí ó ní àrùn coronavirus ní orílẹ̀-èdè Nàìjíríà. Níbàámu pẹ̀lú ìròyìn náà, ọ̀rọ̀ náà ni ó jẹ jáde láti ẹnu oníṣègùn òyìnbó Inyang Ekpeyong èyí tó ti sọ wípé àwọn mẹ́wẹ̀ẹ̀wá ọ̀hún ni wọ́n fi ara kínra tó sì ti fi wọn pamọ́ láti máa wò wọ́n lójú bóyá wọ́n ní àrùn coronavirus. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀, ó jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ àjọ èyí tó mójútó àrùn coronavirus ní ìpínlẹ̀ Cross River ni wọ́n ti lọ sí agbègbè èyí tí arákùnrin tó wá láti orílẹ̀-èdè China ọ̀hún ti ṣiṣẹ́ ní ìjọba ìbílẹ̀ Apampa ní ìpínlẹ̀ Cross River. Arábìnrin Ekpeyong ni ó jẹ́ kó di mímọ̀ pé arákùnrin ilẹ̀ China ọ̀hún ni ó ti ń jígìrì sí ètò ìlera ní ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn òyìnbó èyí tó wà ní ìlú Calabar. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn mẹ́wàá tí wọ́n mú ọ̀hún ni wọ́n ti fi wọ́n sí ilé wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì ti sọ fún wọn wípé wọn ò gbọdọ̀ jáde láti má tan àìsàn náà káàkiri ilẹ̀ ní ìpínlẹ̀ náà. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ arábìnrin ọ̀hún, ó jẹ́ kó di mímọ̀ pé arákùnrin láti orílẹ̀-èdè China náà ni ó ti ń jígìrì sí ìtọ́jú èyí tí wọ́n fún un tó sì jẹ́ kó di mímọ̀ pé àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí iṣẹ́ ìwádìí farahàn wípé wọ́n ti fi ara kín arákùnrin tó wá láti orílẹ̀-èdè China ọ̀hún ni wọ́n ti mú sí ọ̀tọ̀. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé láti ọdún 2020 èyí tí àrùn coronavirus tó ti ṣúyọ ní àwùjọ àgbáyé ni kí àwọn ènìyàn má lọ rò pé àrùn náà ti parẹ́ tán yányán, ṣùgbọ́n ó sì ń jà rìnrìn láwọn apá ibìkan ní orílẹ̀-èdè àgbáyé. Ó wá sọ fún àwọn ará ìlú láti ṣọ́ra gidigidi gan kí wọ́n sì máa fọ ọwọ́ wọn pẹ̀lú àwọn oògùn apakòkòrò. Bẹ́ẹ̀ ni kí wọ́n máa lo ìbòmú láti má lè fi àyè gbà wọ́n láti fa àrùn náà símú. Ó sì sọ fáwọn ènìyàn wípé kí wọ́n tẹ́tí sí àwọn ìkéde àti àwọn ìlànà táwọn akọ́ṣẹ́mọṣẹ́ bá là kalẹ̀ fún wọn láti má lè lùgbàdì àrùn náà. Níbàámu pẹ̀lú alábòjútó fún ètò ìlera ní ìpínlẹ̀ Cross River, oníṣègùn òyìnbó Henry Egbe Hayuk ni ó jẹ́ kó di mímọ̀ ní ọjọ́ Ajé wípé arákùnrin kan èyí tó wá láti orílẹ̀-èdè China ni ó ti ní àrùn coronavirus, tí ó sì sọ fún gbogbo àwọn ará ìlú wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọ́ ara wọn lórí bí wọ́n ṣe máa lọ káàkiri ní ìpínlẹ̀ náà. Ṣùgbọ́n ó fi dá àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún lójú wípé ìjọba ìpínlẹ̀ náà ni yóò kápá àrùn náà. Bákan náà ni alábòjútó ọ̀hún tó sọ wípé àwọn ewu tó rọ̀ mọ́ ètò ìlera èyí tí àrùn coronavirus tí ó ń pín káàkiri àwọn orílẹ̀-èdè ni ó léwu púpọ̀, ṣùgbọ́n ó wá ṣe ìdánilójú rẹ̀ fún àwọn ènìyàn ìpínlẹ̀ Cross River wípé ìjọba ìpínlẹ̀ Cross River ni yóò káàdì àrùn náà nílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún kí ẹnikẹ́ni kó má fòyà. Àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba nílẹ̀ Nàìjíríà ti fojú ba ilé-ẹjọ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ní ọjọ́rú àná ni ó ti fi ojú àwọn márùn-ún èyí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n lọ́wọ́ nínú ètò ìdìtẹ̀gbàjọba èyí tó fẹ́ ṣẹlẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí ó tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tí a wà yìí ní ọdún 2025. Níbàámu pẹ̀lú ìròyìn náà, adájọ́ èyí tí ó jókòó lórí ẹjọ́ ọ̀hún, adájọ́ Joyce Abdulmalik ti ilé-ẹjọ́ gíga ilẹ̀ wa Nàìjíríà èyí tó fìkàlẹ̀ sílùú Àbújá ni ó gbé ìgbẹ́jọ́ kalẹ̀ wípé kí àwọn ẹni márààrún ọ̀hún kí wọ́n lọ fi wọ́n pamọ́ sí ọgbà ibùdó ọ̀tẹlẹ̀múyẹ́ ti ìpínlẹ̀ ìyẹn DSS tó wà nílùú Àbújá. Níbi ìgbẹ́jọ́ ọ̀hún ni amòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà tí ó tún jẹ́ alákòóso fún ètò ìdájọ́ ọmọọba Lateef Fagbemi tí ó jẹ́ adájọ́ àgbà ìyẹn SAN ni ó ti fúnra rẹ̀ ka ẹ̀sùn ọ̀hún ní ilé ẹjọ́. Ọjọ́ ọ̀hún ni wọ́n ti wá sún sí ọjọ́ Ajé tó ń bọ̀ láti gbọ́ ìjókòó mìíràn lórí ẹ̀sùn náà. Níbàámu pẹ̀lú ìròyìn náà, wọ́n sún ẹjọ́ ọ̀hún síwájú látàrí wípé àwọn agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ èyí tí agbẹjọ́rò Mohammed Ndayako èyí tí ó léwájú wọn ni ó rọ ilé-ẹjọ́ ọ̀hún láti jẹ́ kí àwọn ní àǹfààní láti máa bá àwọn oníbàárà wọn sọ̀rọ̀ níbi tí wọ́n wà kó tó di wípé ilé-ẹjọ́ yóò gbọ́ ìjókòó mìíràn, nítorí pé àtipasẹ̀ rẹ̀ ni àwọn lè ti rí òkodo ọ̀rọ̀ láti fi múlẹ̀ níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún.
Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ náà, ẹ̀sùn 13 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kà sí àwọn ènìyàn yìí lẹ́sẹ̀, èyí tí a ti rí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Bayelsa, èyí tí ó tún jẹ́ alákòóso fún ọ̀rọ̀ epo rọ̀bì ní orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ìṣàkóso ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ìyẹn ààrẹ Muhammadu Buhari tí orúkọ rẹ̀ ń jẹ́ Timothy Silva. Bákan náà ni ìròyìn gbé pé gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ni wọ́n sọ wípé ó sá kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé ó mọ̀ pé ìdìtẹ̀gbàjọba ọ̀hún ni yóò ṣẹlẹ̀, àti wípé nígbà tí ó ti kẹ́fín pé àwọn ènìyàn ti mọ̀ nípa ìdìtẹ̀gbàjọba náà, arákùnrin ọ̀hún ni wọ́n wọ́ wá sí ilé ẹjọ́ láìsí níbi bẹ̀. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún, wọ́n tún fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn tó kù tí wọ́n mú lọ ilé ẹjọ́, níbẹ̀ láti rí ọ̀gágun àgbà ajagun fẹ̀yìntì ìyẹn Muhammad Ibrahim Gana, ajagun orí omi fẹ̀yìntì Erasmus Ochegbua Victor àti ìǹspẹ́kítọ̀ ọlọ́pàá kan èyí tí ó wà lẹ́nu iṣẹ́ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ahmed Ibrahim, tó fi mọ́ àwọn 3 mìíràn tí orúkọ wọn ń jẹ́ Zekeri Umaru, Bukar Kashim Goni àti Abdulkadri Sani. Àwọn márààrún yìí ni wọ́n wọ́ lọ sí ilé ẹjọ́ nígbà tí wọ́n sì ka àwọn ẹ̀sùn èyí tó ní ṣe pẹ̀lú ìdàlúrú, ìdìtẹ̀gbàjọba àti wípé kíkùnà láti sọ fún àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wípé àwọn kan fẹ́ dìtẹ̀gbà ìjọba, èyí tí ó sì lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà tí ó ṣe òfin ìwà ọ̀daràn orí 37 abala kejì rẹ̀. Wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn márààrún yìí ni wọ́n wọ́ lọ ilé ẹjọ́ látàrí wípé wọ́n ní òye wípé àwọn kan fẹ́ dìtẹ̀gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ṣùgbọ́n wọ́n kọ̀ jálẹ̀ láti fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ létí, àti wípé wọ́n kọ̀ jálẹ̀ láti fi ọ̀rọ̀ ọ̀hún tó ààrẹ Bọ́lá Ahmed Tinubu létí lórí wípé wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ rẹ̀. Níbàámu pẹ̀lú ìròyìn náà, àwọn ìgbésẹ̀ yìí ni kò bá òfin mu tí ó sì ní ìjìyà tó tọ́ ní abẹ́ òfin. Àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn náà ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n ṣe ìwà kò tọ́ àti ìlẹ̀dí àpòpọ̀ èyí tó fẹ́ domi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú. Bákan náà ni wọ́n tún fi ẹ̀sùn kan ìǹspẹ́kítọ̀ ọlọ́pàá èyí tó wà nínú àwọn márààrún ọ̀hún, ìyẹn Ibrahim, wípé ó tún lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn tó fẹ́ dìtẹ̀gbàjọba, àti wípé ẹni tí ó mọ òfin ni ó yẹ kó tètè sọ fún wọn wípé ohun tó fẹ́ ṣe yìí ni ó lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà, tí kò sì bu ẹnikẹ́ni gbọ́ ní iléeṣẹ́ ààrẹ tó fi mọ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ni ó wá sọ wípé kán lọ fi àwọn márààrún náà kán lọ tì wọ́n mọ́ gbàgà èyí tó wà ní ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ ti àwọn ìpínlẹ̀, ìyẹn DSS tó wà nílùú Àbújá. Adébáyọ̀ Adélábù kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí alákòóso fún iná mọ̀nàmọ́ná nítorí ipò gómìnà. Alákòóso fún ohun àmúṣagbára àti iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè wa Nàìjíríà Adébáyọ̀ Adélábù ni ó ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí alákòóso fún ohun àmúṣagbára ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọjọ́rú àná, látàrí wípé ó ní àfojúsùn láti du ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìkọ̀wé fipò ọ̀hún sílẹ̀ ni ó ní òǹkà ọjọ́ òun oṣù, èyí tí ó jẹ́ ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2026 nínú, èyí tó sì kọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Níbẹ̀ ni Báyọ̀ Adélábù ti jẹ́ kó di mímọ̀ wípé kíkúrò ní ipò ọ̀hún ni yóò wáyé ní 30 oṣù kẹrin ọdún 2026 láti lè fi jẹ́ kí ó gbé agbára fún ẹni tó bá fẹ́ gba ipò ọ̀hún lọ́wọ́ rẹ̀ ní tààràtà. Bákan náà ni wọ́n tún jẹ́ kó di mímọ̀ pé lẹ́tà ọ̀hún ni ó kọ láti pàṣẹ akọ̀wé ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó sì ní èdìdì ìjọba àpapọ̀ nínú, èyí tó fi ń ṣe àmì ìdúpẹ́ àti ìbu ọlá fún ìjọba àpapọ̀, pàápàá jùlọ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Lẹ́tà ọ̀hún ni ó kà báyìí wípé mo fi ti ìdùnnú àti ti ọlá mo fi kọ̀wé fipò mi sílẹ̀ gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà ni mo tún jẹ́ kó di mímọ̀ wípé ìfi ipò mi sílẹ̀ yìí ni yóò wáyé ní 30 oṣù kẹrin ọdún 2026 láti lè fi jẹ́ kí n gbé agbára fún ẹni tó bá fẹ́ gba ipò yìí lọ́wọ́ mi gẹ́gẹ́ bí ìlànà ṣe ti là kalẹ̀. Adélábù ni ó dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àǹfààní tí ó fún un láti fi sin orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àǹfààní ńlá èyí
èyí tí òun ò lè fojú tẹ́ńbẹ́lú rárá. Ó tún jẹ́ kó di mímọ̀ wípé mo fi tìdùnnú àti ọ̀yàyà mo fi kí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà fún ìgbàgbọ́ àti oore ọ̀fẹ́ tí wọ́n ní nínú mi láti lè fi sin orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀ka ti iná mọ̀nàmọ́ná, àti wípé mo fi ọlá fún ipa èyí tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó ti kó sí ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà àti àǹfààní ńlá tí wọ́n fún mi láti lè fi kópa sínú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà ní pàápàá jùlọ ẹ̀ka iná mọ̀nàmọ́ná, èyí tí ó jẹ́ kókó kan fún orílẹ̀-èdè Nàìjíríà àti fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ní ilẹ̀ wa Nàìjíríà. Ìròyìn ọ̀hún tún fi síta wípé alákòóso ọ̀hún ni ó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ láti lè dojúkọ èròǹgbà rẹ̀ láti jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ìdìbò tó ń bọ̀ ní ọdún 2027, nígbà tí èyí tí ó sì ṣe yìí ni ó wà ní ìlànà pẹ̀lú òfin èyí tí àjọ INEC ti là kalẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ du ipò èyí tí ó bá wà ní ipò òṣèlú kan láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Ó fi kún wípé ìgbésẹ̀ ọ̀hún yìí ni ó wá láti lè fi ojú sun ètò ìdìbò gbogbogbò èyí tí ó ń bọ̀ ní ọdún 2027, àti wípé òun láfojúsùn láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó jẹ́ kó di mímọ̀ pé àfojúsùn òun yìí ni ó ti wá láti ọdún 2016 láti ìgbà tí òun ti jẹ́ igbákejì gómìnà ilé ìfowópamọ́sí àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà, èyí tí ó mú òun láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ ní ọdún 2018 láti lè fi du ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ìdìbò tó wáyé ní ọdún 2019. Ó wá jẹ́ kó di mímọ̀ pé irú ẹ̀ náà ni òun tún ṣe ní ọdún 2026 yìí, nítorí pé ó wu òun láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni òun fi kọ̀wé fipò òun sílẹ̀, nítorí wípé ohun tí ó wu òun ni láti di gómìnà, àti wípé ohun tí òun ṣe yìí ni ó wà ní ìlànà òfin láti lè fi dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọkọ̀ àjàgbé pa ọlọ́pàá kan lójú òpópónà. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ni ó ti kéde ìpapòdà òṣìṣẹ́ rẹ̀ kan èyí tí í ṣe Inspector Abila Mangai, ẹni tí ó papòdà nínú ìjàmbá ọkọ̀ kan èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Imo, níbi tí ó ti ń ṣe iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọlọ́pàá ní ojú òpópónà, èyí tí iléeṣẹ́ ọlọ́pàá sì sọ wípé òun yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ohun tó ṣe okùnfà ikú arákùnrin yìí, níbàámu pẹ̀lú àtẹ̀jáde èyí tí ó jẹ jáde ní ọjọ́rú àná, ìyẹn ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2026. Ní iléeṣẹ́ ọlọ́pàá ti jẹ́ kó di mímọ̀ pé àwọn fi ìkẹ́dùn fi kéde ikú òṣìṣẹ́ rẹ̀ kan èyí tí í ṣe Inspector Abila Mangai, ẹni tí ó sọ ẹ̀mí rẹ̀ nù ní ojú òpópónà nígbà tí ó ń ṣe iṣẹ́ rẹ̀ èyí tí ìjọba gbélé lọ́wọ́, níbi tí ó ti ń dá àwọn ọkọ̀ dúró tí ó sì ń ṣe àyẹ̀wò sí ní agbègbè Owerri sí Okigwe ní ìpínlẹ̀ Imo ní ọjọ́ 18 oṣù kẹrin ọdún 2026. Níbàámu pẹ̀lú ìròyìn náà, èyí tí ó jẹ́ ìbuwọ́lù láti ọ̀dọ̀ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo DCP Anthony Placid, ni ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ewu tó rọ̀ mọ́ iṣẹ́ ọlọ́pàá ni ó pọ̀ lọ jàrá, tí ó sì jẹ́ kó di mímọ̀ wípé olóògbé ọ̀hún ni wọ́n so mọ́ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti Isiala Mbano láti jọ ṣiṣẹ́ wọn papọ̀, èyí tí ó sì ṣe iṣẹ́ rẹ̀ ní agbègbè Amaraku kó tó di wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Níbàámu pẹ̀lú ìròyìn náà, ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó ṣẹlẹ̀ nígbà tí ọkọ̀ àjàgbé-ejò kan tí ó jẹ́ ti akẹ́rù tí ó ń jẹ́ Mark, tí awakọ̀ náà sì jẹ́ Chisom Haja, tí ó kọlu arákùnrin yìí lójú òpópónà nígbà tí ó ń gbìyànjú láti dá dúró. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún, wọ́n jẹ́ kó di mímọ̀ pé wọ́n tètè gbé arákùnrin yìí lọ dìgbàdìgbà sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ èyí tó wà ní Owerri fún ìtọ́jú tó péye, ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n gbé débẹ̀ ni àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n sọ wípé ọkùnrin ọ̀hún ti kú. Ní ìtẹ̀síwájú àtẹ̀jáde náà, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé lẹ́yìn ìgbà tí ọkùnrin ọ̀hún kú tán ni wọ́n gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí tó wà nínú ọgbà ilé ìwòsàn náà. Látẹ̀lé ìṣẹ̀lẹ̀ ọ̀hún èyí tí ó jẹ́ kí arákùnrin yìí papòdà, ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti jẹ́ kó di mímọ̀ pé àwọn yóò gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí, àti wípé wọ́n ti ráwọ́ tó awakọ̀ àjàgbé-ejò ọ̀hún tó jẹ́ ti akẹ́rù, ìyẹn Chisom Haja, àti ọkọ̀ rẹ̀ èyí tí ó wà, tó sì ti gbé gbogbo ẹ̀ lọ sí àgọ́ ọlọ́pàá, àti wípé iléeṣẹ́ ọlọ́pàá ni ó ti fi ọkọ̀ ọ̀hún ṣọwọ́ sí ẹ̀ka èyí tí ó mójútó lílọ bíbọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ Imo láti ṣe iṣẹ́ ìwádìí tó gúnmọ́ lórí ọkọ̀ ọ̀hún, àti wípé ohun tí ó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ láabi náà. Nígbà tí ó ń fi àìdùnnú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ yìí, ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà Ọlátúnjí Rilwan Disu ni ó fi àìdùnnú rẹ̀ hàn lórí ìpapòdà Inspector ọlọ́pàá yìí, tí ó sì bá àwọn ẹbí rẹ̀ kẹ́dùn
tó fi mọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Imo lórí ìpapòdà arákùnrin wọn èyí tí ó lọ, tó sì jẹ́ kó di mímọ̀ pé gbogbo akitiyan àti ìlàkàkà arákùnrin yìí ni kò lè já sí asán. Iléeṣẹ́ ọlọ́pàá ni ó wá sọ ìfarajìn rẹ̀ sí àìfigbákẹ̀bọ̀kan nínú àti ìdájọ́ òdodo lórí ìṣẹ̀lẹ̀ yìí. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá fìdí rẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ ìwádìí tó gúnmọ́ ni òun yóò ṣe láti fi mọ ohun tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ láabi náà, àti wípé bí iṣẹ́ ìwádìí bá ti tán ni àwọn ẹni ọ̀hún ni wọ́n fojú ba ilé ẹjọ́ kí òfin bá lè ṣe ohun tí ó tọ́ àti ohun tó yẹ. Ó wá rọ àwọn ará ìlú láti máa ṣọ́ ara wọn àti wípé kó máa lo ohun tí ó tọ́ àti ohun tó yẹ lójú òpópónà bí wọ́n bá wa ọkọ̀, àti wípé kó má wa ọkọ̀ níwàkuwà nítorí wípé ẹ̀mí ò láàrọ̀, àti wípé kó máa bu ọlá àti iyì fún àwọn ọlọ́pàá tí wọ́n bá ní ojú òpópónà tí wọ́n bá dá wọn dúró láti lè fi yẹ ọkọ̀ wọn wò. John Harum tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Jos ti gba ìtúsílẹ̀ rẹ̀. Akẹ́kọ̀ọ́ jáde ti ilé ẹ̀kọ́ gíga ti ìlú Jos John Harum tí àwọn ajínigbé jí gbé tí wọ́n sì fi ìyà jẹ, èyí tí fọ́nrán rẹ̀ lu orí ayélujára pa ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni ó ti gba òmìnira rẹ̀. John Harum ni wọ́n fi ìyà jẹ púpọ̀ nínú fọ́nrán kan èyí tí àwọn ajínigbé tí wọ́n jí gbé tí wọ́n ti ń ná nínàkúnà tí wọ́n sì fi fọ́nrán ọ̀hún síta. John Harum ni ó rìnrìn àjò ní ojú òpópónà Jos sí ìpínlẹ̀ Kaduna, níbi bẹ̀ ni àwọn ajínigbé ọ̀hún níbẹ̀ ni wọ́n ti jí gbé. Níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún, àwọn ajínigbé yìí ni wọ́n mú John Harum pẹ̀lú àwọn 6 mìíràn tí wọ́n jọ ń rìnrìn àjò láti ìpínlẹ̀ Plateau ìyẹn ìlú Jos lọ sí ìpínlẹ̀ Kaduna. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé wọ́n ti fi John Harum sílẹ̀ ní ọjọ́rú àná tí í ṣe ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2026. Ọ̀rọ̀ yìí ni ó jẹ jáde láti ẹnu ààrẹ pátá fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde ti ilé ẹ̀kọ́ gíga fásitì Jos èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Gad Shamaki. Ó ṣàpèjúwe ìdàgbàsókè náà gẹ́gẹ́ bí ohun tí ó ní ṣe pẹ̀lú fífi ọpẹ́ fún Ọlọ́run. Shamaki ni ó sọ fún àwọn oníròyìn ní ìlú Jos wípé akẹ́kọ̀ọ́ jáde ọ̀hún ni ó ti padà sílé tó sì ti darapọ̀ mọ́ àwọn ẹbí rẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Ó wá sọ wípé ìròyìn ayọ̀ ni eléyìí, àti wípé John Harum ni ó ti darapọ̀ mọ́ àwọn ẹbí rẹ̀ ní ìlú Jos. Ó wá jẹ́ kó di mímọ̀ pé John Harum ni ó ti darapọ̀ mọ́ àwọn ẹbí rẹ̀ ní ìlú Jos ní ayọ̀ àti àlàáfíà, èyí tó sì sọ wípé ọ̀rọ̀ yìí ṣe ni ó tọ́pẹ́ tó tún ju ọpẹ́ lọ. Ó wá sọ fún àwọn ará ìlú wípé kí wọ́n jọ̀ọ́ kó fi John Harum sọ́kàn, wọ́n sì máa gbàdúrà fún un láti tètè ní okun, àti wípé kí ó bá fi lè ní àlàáfíà nínú ìròrí rẹ̀. Bákan náà ni wọ́n tún sọ wípé gbogbo àwọn tí wọ́n jí gbé pẹ̀lú John Harum yìí ni wọn ò tí ì gbọ́ kankan láti ọ̀dọ̀ wọn, ṣùgbọ́n John Harum nìkan ni àwọn tí wọ́n jí gbé yìí nìkan ni wọ́n ti filẹ̀ ní àsìkò tí a fi ń kó ìròyìn yìí jọ. Ìròyìn ò tí ì fi síta wípé àwọn tí wọ́n jí gbé pẹ̀lú John Harum ní ojú òpópónà márosẹ̀ Jos sí ìpínlẹ̀ Kaduna ni àwọn ajínigbé ò tí ì sọ kankan lórí wọn, àti wípé wọn ò tí ì sọ bóyá wọn ó fi wọ́n sílẹ̀ àbí wọn ò ní fi wọ́n sílẹ̀. Ohun tó wá ń kọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú ni wípé àwọn tó ń ṣerú fọ́nrán ọ̀hún láì bojú wọn ní iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn ni wọn ò tí ì ráwọ́ tó wọn, àti wípé àwọn ènìyàn yìí ni wọ́n ń fẹlá nínú ìwà ìbàjẹ́. Wọ́n wá rọ àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹ̀ka ètò ààbò láti gbé ìgbésẹ̀ tí ó tọ́ àti èyí tó yẹ lórí àwọn tó jí arákùnrin yìí gbé. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tátọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe.